Ẹ káàárọ̀, quick note. Mo kí gbogbo èèyàn ọmọ Yorùbá. Mo fi ọlánú Ramadan yìí, mo fi kí gbogbo wa. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo kí oyún inú, bẹ́ẹ̀ ni mo kí àṣẹ ìdí. Mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kí gbogbo àwọn ẹlẹ́sìn Mùsùlùmí. Mo kí gbogbo àwọn àfáà ńlá, àwọn àfáà olóòótọ́, mo kí wọn. Mo tààrẹ, mo kí brọ́dà mi Ṣéwọ̀ ọmọ Musa, ọ̀rẹ́ mi gidi ni. Mo dẹ̀ kí bàbá mi Làwàgbà. Mo kí bàbá mi Akéwùgbà Gold. Mo kí Ṣéwù Farouk, àwọn tí mo mọ̀ tó súnmọ́ àwa nìyẹn. Mo kí wọn. Mo tún kí Lágbàjì gangan fúnra rẹ̀. Ọ̀rọ̀ kékeré ni mo fẹ́ sọ o. Mo fẹ́ fa nǹkan kan yọ ni mo fẹ́ ṣe live yẹn kékeré. Ọ̀rọ̀ kékeré ni mo fẹ́ sọ. Bọ̀ kí n tó sọ ẹ̀, mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí. Kẹ́ wá mọ ibi tí mò ń lọ. Ọ̀rọ̀ kékeré ni mo fẹ́ sọ. Listen. Listen. Mo fẹ́ kẹ́ listen sí kíní. Nítorí mo dẹ̀ kí àfá Hakeem. Mo kí àfá Hakeem, mo kí fún wa ń físà ẹ̀yìn náà ta. ẹ máa gbọ́. Àsáwà la ń rajà jù ní Saudi. Fún wa ń físà ẹ̀yìn náà ta ọ̀ọ́bì. Gbogbo alásanwó físà aláfẹ́ lọ sílẹ̀ láti kọ́dí ní Haram ní Saudi. Wàláhì àwọn alárọ̀ wọn tilẹ̀kùn ni. Wọ́n fún kankan ní físà ní Nàìjíríà. Àwọn àfẹ́ nìkan físà Nàìjíríà. Wàláhì gbogbo ẹni tó fẹ́ lọ ṣe umra ní 2024 yìí nínú Ramadan àtàwà yìí àwọn àfẹ́ nìkan kan físà láti Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo àwọn other countries wọ́n fún aláyè, wọ́n fún wa ní físà. Kí ló dé tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí gbogbo àgbáyé bá ṣẹ̀ Nàìjíríà lè fi máa bì? Kí la ṣe gan? Gbogbo ẹ̀yin aláburú ẹ̀dá náà tẹ́ wà ní Nàìjíríà tó jẹ́ pé ẹ̀yin lẹ́ máa dojú ti Nàìjíríà káàkiri gbogbo àgbáyé. Ẹni náà lọ ṣọ́ra pẹ̀lú ìwà burúkú ọwọ́ yín. Àwọn Saudi ò fún wa físà láti wọ Haram wá, láti wá sílẹ̀, láti kọ́dìrì, láti wá ṣe umura. Ṣùgbọ́n Ọlọ́run ọba náà dá fáwọn náà. Àwọn náà tà ẹgbẹ̀rún àǹtí wa kan bẹ lọ́hùn, wọ́n fún alábọ̀, àwọn alárúbọ́wá, wọ́n mèsì wa, gbogbo náà ń béèrè wa pé àwọn Nàìjíríà wà ní àwọn ọ̀tá gbogbo ọjà táwọn kó kalẹ̀ àwọn ọ̀rẹ́ ní béèrè rẹ̀ ẹgbọ́rọ̀ lẹ́nu ọmọ ìyá wa ti ń bẹ lọ́hùn. Ìlú Saudi làwa wà yìí, ọjà Saudi làwa yìí. Ọlá pé wọ́n jẹ́ kí Nàìjíríà kó wọlé fún Ramadan tí wọ́n ti wọlé. Gbogbo àwọn fífún gánà mọ̀ pé Nàìjà ò tí wọlé. In fact, kí ló kan Nàìjà? Àwa tá a mọ̀ làtówó kan. Àwa lára nǹkan ju orí tiwa lọ́sẹ̀ kó gbogbo ẹ̀ kalẹ̀ báyìí. Nàìjà bá dé ní ìsìn wọn ò rà ṣàràṣàrà ni ló kálukó bàtí ẹ̀ lọ. Ẹ̀rí báyìí gbogbo wa jókòó ni à ń wojú. Débi pé àwọn fífún yẹn gan tí wá ń bi wá léèrè pé àwọn aráàlú wa ò wá ni. Mo láràlú wa ò wá ń tẹ́ ẹ̀ bá ṣe ni ẹ sí ìlú wa tí ò jẹ wá lójú yẹn. Òun làwọn kan ń béèrè pé àwa torí wọ́n mọ̀ pé àwọn ò mọ là tó wó kọ níná náà kan sára owó Nàìjíríà ò ná bàbà òní pẹ̀lú dọ́là kíkó wọlé. Ebi dẹ̀ pa àwọn kan Nàìjíríà. Ṣé rí ibi tí mò ń lọ, ẹ máa ti rí pọ́ìntì ń bẹ̀, bọ̀ ẹ jẹ́ ká jọ ṣàkàwé ọ̀rọ̀ yẹn. Ṣé rí àwọn Yorùbá, most especially àwa náà ni ẹ má jẹ́ ń sọ pé àwa là ń ná Saudi jù. Wọ́n ní àtòrí ìkànṣe kan lọ́lọ́run. Tí ìjọba Saudi bá mọ̀ wípé ọrọ̀ ajé àwọn ò ní bàjẹ́, wọn ò ní sọ pé kí Nàìjíríà má wọlé nítorí pé àwọn kan gba visa wọlé wọn jáde. Nínú news wọn lánàá, ó àfẹ́ẹ̀tì àwọn tó ń tajà wọn débi pé according kan tá a gbọ́ lẹ́nu àfáà kan, ó ní wọ́n kọ lẹ́tà sí ìjọba wípé àwọn ọ̀nà táwọn fi ń rí owó
tí wọ́n bá ti ẹ̀ ń lé gbogbo ìlú Nigeria should be the last person tí wọ́n ní kò gbọ́dọ̀ wá Saudi ṣẹ́yìn náà ti rí kò wá sígbà tá à ní stop Saudi náà torí Mẹ́kà ọdún yìí sìn wọ́n ní 8.59 million ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ fọlọpọlọ gbé o Pastor Gabriel èmi máa ń ṣàkàwé ọ̀rọ̀ mi ni o àmọ́ mo ní ṣò tó lágbára kan ní ọ̀túnla bọ̀ kí tó lọ́bẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ gidi torí yẹn ó possible kó jẹ́ pé yẹn máa di saga Pastor Gabriel ó ń fi common 10 million ó fi ń kọ́lé fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń lọ sí àjì yìí wà láì súnmọ́bí láì làsíláwà ilé mìrẹ́ǹtì la ṣì ń gbé ẹ jẹ́ ká wake up ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ tẹ́mi máa sọ nìyẹn ọ̀rọ̀ tí máa sọ tẹ́ máa rí níjọ́ mi pick ẹ jẹ́ ká wake up Pastor Gabriel ó fi 10 million 11-12 million ó fi ń parí ilé láàrin oṣù mẹ́ta tó bá jẹ́ ààrẹ Almaroof ló kó 12 million fún yàn kan ní Nàìjíríà kó tẹ̀ tí ó di pé nǹkan wọ́n báyìí pé ẹ sáré bá mi kọ́ 3 bedroom kẹgbó àwọn family friends ẹ bí ara àtàwọn olújùmọ̀ wọn àti ojúlùmọ̀ tó ti mọ̀ ẹ́ tí n bá parọ́ ẹ sọ fún mi wọ́n máa mú owó ẹ tó yẹ kí wọ́n fi 12 million parí yẹn wọ́n máa sọ di 24 million ìwọ̀nba 10 years ò ní parí ilé gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ sinmi mo ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ yìí ni o tẹ́ bá wojú mi ẹ rí pé mi ti wẹ̀ adẹ̀wánú àwẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọ̀rọ̀ ọgbọ́n ni ọ̀rọ̀ jàkọ́ ẹ̀yin tẹ́ wà lórí bí ẹ ṣí àkíní fáwọn ẹbí yín àwọn brọ́dà mi àwọn set mi most especially ẹ jẹ́ ń put ẹ̀lé àwọn set mi tán lówó lọ́wọ́ wọ́n máa rán àwọn èèyàn ní hajj wọ́n ní mo fún èèyàn méjì ní hajj is 9 million according to bọ́yẹ sọ nígbà tó tẹ̀ tí di 8,000 lamẹ́ríkà ẹ wá jẹ́ ká forí lù ú ẹni tó fẹ́ rán ní àjẹ́ mo ti sọ̀rọ̀ ẹ rí ìjọ ò béèrè lọ́wọ́ ẹ̀ pé sẹ́ni tó fẹ́ rán ní àjì yìí ṣó ti sanwó ilé ẹ̀ ṣé kò jẹ gbèsè ṣọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ nínú wa mo ráwọn àbúrò mi lóríṣiríṣi náà tó bá ti dàsìkò múra every year lẹ máa rí wọn múra but àwọn ẹbí wọn àwọn àbúrò wọn àwọn ọ̀rẹ́ wọn wọn ò lè ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú 200,000 láti fi ṣe business wàláì tí mo mọ̀ dáadáa ni mo ráwọn family friends àwọn tá ti mọ́ra àwọn míì ń fara wọn wé àwọn onífújì tó ń gbowó òjò wọ́n ń fara wọ́ àwọn tó ń ní owó lọ́wọ́ àwọn tó ń ṣe business ẹlòmíì ó lè jẹ́ business lásán ló ń ṣe o tó kàn ṣe business tó ń mú owó wọlé awakọ̀ ẹjẹ́ ní last month wọ́n kó bí 3-4 million sí 5 million wọ́n kó lọ sí hajj bọ̀ wọ́n rántí wípé àbúrò àwọn kan wà tó fẹ́ gún òkè tó dẹ̀ jẹ́ pé tó bá rí 500,000 òun náà ṣe supply wọn ò ní rántí irú àbúrò bẹ́ẹ̀ àwọn aláwọn lọ ṣe àdúrà àwọn lọ ṣàdúrà ní hajj ẹjọ́ tó rọ́ lọ́nbó làdúrà ò ti ní gbà àwa náà lọ nítorí pé ó wà nínú òpó ẹ̀sìn Islam lèmi ṣe lọ sí hajj pẹ̀lú ìyàwó mi tó ti yé ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Saudi ẹ wo bó ṣe rí àwọn fi pé àwọn ṣèkà fún ọmọ Yorùbá ẹ má bínú pé mi ti dárúkọ àwọn fi pé àwọn ṣe ìkà fún ọmọ Yorùbá àmọ́ ìkà tó ń ṣe yẹn wá padà wá bu wọ́n lọ́wọ́ nítorí ọrọ̀ ajé ni àkáǹtì mi má pè mí nítorí ọrọ̀ ajé ni kinní yẹn jẹ́ fún wọn ọrọ̀ ajé tó jẹ́ fún wọn bó ṣe jẹ́ géènì fáwa bẹ́ẹ̀ ló ṣe jẹ́ géènì fún àwọn náà tí Nàìjíríà bá wọbẹ̀ wọ́n á ti ṣẹ́ owó sí dọ́là wọ́n á débẹ̀ wọ́n á ṣẹ́wó sí rihad wọ́n á rajà gbogbo àwọn nǹkan tá a wọ̀ yìí ṣèbá àwọn aráàbù ló ní fìlà yìí fìlà tẹ́ ń wò lórí mi yìí kẹlẹ̀ téèyàn bá ra nǹkan tí ọ̀rọ̀ débẹ̀ ni fìlà tẹ́ ń wò lórí mi yìí tí bá sọ fún yín ọdún tí mo ti ra fìlà yìí ẹ ní believe
2011 tí mo lọ sí hajj last ó ní mo ti ra fìlà orí mi yìí fìlà tẹ́wò yìí fìlà hajj tí mo lọ ni àmọ́ nítorí pé ọmọ Nàìjíríà àwa gangan ò pọ́nra wa lé àrẹ́dì láti fara wa lọ́wọ́ sókè àrẹ́dì láti ṣe nǹkan tó dáa fúnra wa. Mo rí yín Ifá ṣeun, mo rí ẹ Ajájọkẹ́, mo rí yín. We know Mecca is business. Brother mi Ifá nǹkan kan la máa jẹ tí wọn náà bá dọpọn fálẹ̀ ń sìn Ifá olókun àsọ̀rọ̀dayọ̀ á sọ nǹkan tó yẹ kó o ṣe. Ẹni tó bá wá wájú ẹ lénìí tó bá lóun wá béèrè nǹkan tó bá rí nínú Ifá ó máa ní kó sọ fún wọn. In tí ayé fi ń gún nìyẹn, tí ọ̀rọ̀ mùsùlùmí ò lè parẹ́, ẹ̀sìn Ifá ò lè parẹ́, ẹ̀sìn aláwo ò lè parẹ́, ẹ̀sìn Christian ò lè parẹ́. Àmọ́ ǹjọ́ o ti rí òdodo níbi tó ń lọ. Ẹ wá wòran ó wá bọ́ mọ́ wọn lọ́wọ́ ìgbà tí àwọn Nàìjíríà wá lọ tí wọn wá sí hajj yẹn ó wá àfẹ́ tí wọn. Tó bá jẹ́ pé obìnrin tó ń sọ̀rọ̀ yẹn kò ṣe fídíò kan fẹnu sọ ni a máa ráwọn tó daft nínú ọmọ Nàìjíríà tó máa ní irọ́ ló ń pàjáre. Na true yẹn na lie gangan mọ̀ pé ibi tá a bá ti ń rí na lie ibẹ̀ la máa ti rí na true. Ibi tí na true bá wá ibẹ̀ la máa ti rí na lie. Ẹ ṣe for the like. Èmi kàn fi ọ̀rọ̀ ẹ ṣe ìgbìyànjú ni. Ìgbìyànjú wa ni wípé ìwọ tó o bá lówó lọ́wọ́ tó jẹ́ pé múra àti hajj ló fẹ́ rányàn ó lè dọ́là kémi náà lọ ẹ má get ẹ̀ wrong o kí tún ni mo fẹ́ lọ sí múra o kí ni kò fẹ́ lọ ṣe àdúrà ẹjọ́ torí Ọlọ́run kò síbi tí àdúrà ò ti ń gbà o. Àdúrà tẹ́ bá gbọ́ àwọn mùsùlùmí sọ most especially àwọn ìyá wa wọ́n ní àdúrà tí àwọn obìnrin bá ṣe fún wa ó kọjá 1 million àdúrà táwọn àfáà ń ṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè kó owó mi lọ sí iwájú àfáà kan pé kó ṣàdúrà fún mi nígbà tó jẹ́ pé mi gangan ẹnu mi àṣẹ wo ni àfáà àbí pásítọ̀ ní lẹ́nu ju pé tó bá ṣàdúrà yẹn kó ṣàmì tí áńgẹ́lì alálùbáríkà bá kọjá ní àsìkò tó ṣe àdúrà yẹn fún ẹ ó máa mú ẹ lára. Oná fi ní kò sí tó bá di òru là láti rìkọ́dìrì ẹni pé inú ẹ̀sìn ni mo wá. Àwọn tó máa ń rò pé bóyá àmọ̀ ẹ̀sìn àwọn àfáà kan á wò wọ́n ní wọ́n ti lọ bá wọn kan múlẹ̀ wọ́n ti bá wọn kan ṣe kinní kan nítorí a ti ń ṣe Yorùbá nation àbí tá a bá ti gbé lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n ti bìlí pé ànímọ̀ Ọlọ́run fún mi nímọ̀ níwọ̀nba. Èyí tèmi gan ṣe wá sí ni fẹ́ni tó bá mọ ọ̀rọ̀ mi kò dìgbà tí n bá di àfáà kò dẹ̀ dìgbà tí n bá di pásítọ̀. Àmọ́ òdodo ọ̀rọ̀ ọmọ Yorùbá olóńjọ wá lẹ́nu ẹ jẹ́ ká ṣe déédéé fúnra wa ẹ jẹ́ àrànra wa lọ́wọ́. When you have it, give it out. Another one máa wọlé tó o bá ní owó yìí bí báyìí tó bá jẹ́ owó ẹbí tissue paper yìí ló wà ń bẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe ní tó wà lọ́wọ́ ẹ tó o bá yọ kúrò ń bẹ̀ o ò ní rà mí tẹ́lẹ̀ bá tán sí àmàrà mí tí n bá filẹ̀ tí mi bá lo ojú kan ló máa wà. Ó dàbí ẹni tó rògùn ẹ̀fọ́rí ni tó o bá lògùn ògùn yìí ò ní ṣiṣẹ́. Ìgbà wo ọdún wo lọmọ Yorùbá fẹ́ mọ̀ yìí pé ọ̀gá ni wá. Máa pósì kíní mo pósì kíní kan sìn tí bàbá mi Olúnlọ́yọ̀ sọ nípa ọmọ Yorùbá nípa ìwà òbílẹ̀jẹ́ wa nípa bá a ṣe ń wùwà nípa bá a ṣe ń ṣe. Ìmọ̀ràn mi short kó má pọ̀ jù torí mi fẹ́ kó gùn. Tó bá di ọ̀túnla mo mọ̀ pé infans mi máa wá ọ̀rọ̀ pọ̀ gan. Ìmọ̀ràn mi ìwọ tó o bá fẹ́ ràn yàn hard K1 the ultimate ti sọ̀rọ̀ yẹn o. Ó sọ ọ̀rọ̀ yẹn o. Ọ̀rọ̀ míì wà tó yẹ pé tá a bá gbọ́ àwọn èèyàn ń kakún. Mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn olórin náà. K1 the ultimate sọ̀rọ̀ yẹn gbà yẹn. Ó dà pé bàbá gangan bóyá máa ń ṣe kàn stop ẹ̀ ni. Kí lorúkọ ìjọ Lucifer kíní kan láì ní ìjọ wọn. Nígbà tí wọ́n ní 5 million láti fi máa lọ sí múra ní every year ó lọ àjò. Ó dẹ̀ ní àwọn àbúrò bíi 3 lẹ́yìn. Ẹlòmíì inú àwọn ọkùnrin bíi tí ọkùnrin mi ya wèrè dé tá gòdé. Wà nítorí pé àbúrò obìnrin yẹn ó lọ marry. Kò ní gbénú lé yín but àbúrò ẹ̀ tó lọ marry yẹn ó máa lọ́kọ. Kò sí dandan kí ọkọ àbúrò yẹn kó lówó tó ẹ̀gbọ́n ẹ̀.
ìwọ tó wá jẹ̀gbọ́n tó lówó tó bá ran àbúrò ẹ lọ́wọ́ níwọ̀n bá change àbúrò ẹ lè gba bẹ̀ kó náà tún lówó jọkọ ẹ lọ kì í ṣe dandan kọkùnrin lówó jobìnrin lọ obìnrin tí ń lówó jọkùnrin lọ́sìn torí àwọn ìyá wa wọ́n ń gbé igbá òwò mífò òkè mífò ní ìjọ wọn àwọn wọn lórúkọ kan tó máa ń pè wọn àwọn ìyá wa wọ́n ń gbé igbá òwò àmọ́ when you have 5 million tó dẹ̀ yẹ pé mo ní àwọn kan ní àbúrò tí mo mọ̀ dáadáa tó yẹ pé kò sí ọdún náà àtàwọn tí mo mọ̀ l'Amẹ́ríkà yìí tó máa ń wá ńgbà kan kò sí ọdún náà kí má rí wọn ní hajj but àwọn àbúrò wọn wà òkè àbúrò obìnrin yẹn kí ló dé tí wò wó pé gbogbo alójọ bá wí but èmi ò ń ṣe bẹ́ẹ̀ o tí bá ló bá wí mo kàn kó pọ̀ ni kí ló dé tí wò wó 500,000 kó fún àbúrò obìnrin pé àbúrò mi ṣọ́ọ̀bù ẹ̀ yìí àbí kó gba ṣọ́ọ̀bù fún kó tiẹ̀ set ẹ̀ ọ́ pẹ̀lú 1 million kò dẹ̀ filẹ̀ tó bá wá jẹ tán ayé á mọ̀ wípé o ṣe wàá pè èèyàn méjì mẹ́ta jókòó pé ẹ wá o bọ̀dá mi ẹ wá lágbájá ẹ jẹ́ n fàbúrò mi ṣe sample Ajára mo fún ní 1 million o kó fi máa tajà mi ò fẹ́ kó wá bá mi mọ́ o kó má rojọ́ mọ́ èèyàn á mọ̀ tí n bá wá lọ múra yẹn àbúrò mi kò ní sọ̀rọ̀ lẹ́yìn yìí pé bọ̀dá mi kàn lọ múra ṣeré ní ẹ wo ṣọ́ọ̀bù mi lọ́jà 50,000 nú ṣọ́ọ̀bù bọ̀dá mi dẹ̀ fi 5 million lọ sí múra in tó máa ń mú àbúrò mi ṣèkà fẹ́gbọ́n ẹ̀ nìyẹn tó bá rí ìpalára tó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ wàhálà kò ní kọ̀ kó kú àmọ́ kíní kan ò yé wa nínú ẹbí kan olówó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń pa olówó ẹbí wọn bọ̀ nǹkan tí ò yé àwọn tí wọ́n ń pa olówó ẹbí wọn ni pé nígbà tí èèyàn kan bá wà nínú ẹbí tó bá lówó tó dẹ̀ ń ṣe wọn bá tágbára ẹ̀ ká tó wá tí wọ́n wá wò pé ìwọ lọ́lọ́run fún lówó nínú ẹbí ò ní dalẹ̀ wọ́n ní agbára tó bá wá pa òṣì yẹn náà ló tún máa pa ẹbí yín torí olówó kan tó wà nínú ẹbí yín tẹ́ lè fi yangàn kó má ṣe fún ẹ gan ẹ fi lẹ̀ nítorí pé ìwọ tó pa yìí ìwọ gan ò mọ̀lẹ̀ tó máa jí bọ̀la nígbà míì kò ń ṣe pé iṣẹ́ ọwọ́ lèèyàn fi ń lówó o lè pàdé ọkùnrin ọ̀rẹ́ kó jẹ́ ẹ sí o lè pàdé obìnrin ọ̀rẹ́ kó jẹ́ ẹ sí kó ní pé nǹkan báyìí ni kò ṣe èmi ti rí ibi tó yẹ pé ọkùnrin kan mú èèyàn wọnú bísínẹsì kan ẹni tó mú wọnú bísínẹsì ó dẹ̀ padà wá lówó jùlọ eléyìí ó ṣe pé akàwé tí mo mọ̀ ni ó tún padà lówó ju ẹni tó introduce business jùlọ àìmọye àwọn táwa introduces the business káàsì tó yẹ pé dọ̀la wọ́n ṣe ń ṣe lọ tó yẹ pé díẹ̀díẹ̀ làwọn ń ṣe ń bẹ̀ kódà àwọn tẹ̀ wá mú níṣẹ́ gidi gangan kí ló ṣe wá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọyì ara wa the truth is bitter but we have to say it religion is bigger than problem we have in Nigeria and Africa generally exactly Ifá ṣùgbọ́n ẹ jẹ́ ká fọpọlọ sí o religion wa yẹn ẹ fọpọlọ sí o ẹni pé kò bá ariwo wá kíní ẹ wọ̀ mí lára pé ṣé pé ìlú kan lè mọ iyì wa kò ń ṣe Saudi nìkan o tí China bá stop Nigeria àti àwọn ẹ mọ̀ pé àwọn tó di China mú nínú gbogbo wa la níbi tá a fi sí o àwọn tó di China mú nínú ilẹ̀ Nigeria àwọn ọmọ Igbo ni tí China bá stop Nigeria láti máa wá rajà àwọn náà máa mọ yìí ìlú yìí recently ni mo rí èèyàn kan tó lọ kọ́ ilé ó ra ilẹ̀ bí mo máa sọ lórí ilẹ̀ tó bá yá ó ra ilẹ̀ bí 100 acres ó lọ kọ́ ọmọ China 10 Ọlọ́run fún ní owó yẹn tó yẹn bá wà kó ní ó kó wọn pẹ̀lú equipment tó máa fi ṣe ilẹ̀ yẹn èló ni wọ́n fún China ní labour wọn tó bá ṣiṣẹ́ lójúmọ́ owó tí China ń gbà léèdè kò tó $1 ẹ lọ find out èèyàn yẹn promise wọn lówó tó dáa tó mọ̀ pé ó máa rérè ó kó wọn wá sí Nàìjíríà ó ra irinṣẹ́ gbogbo nǹkan tó lè gbé ó rà wọ́n dẹ̀ ṣe ètò ó ń lọ tó bá máa di another 3-4 years sísìn tẹ́yẹ̀ bá di millionaire next tẹ́ máa gbọ́ láwọn wọn ló ṣoògùn owó ẹ̀ bá tún wá ṣoògùn owó tó bá tún wá lówó wọ́n tó ní wà tún wá tó ṣe ọmọ ẹbí ẹ wà tó fún wọn pé ẹ lọ gbé olówó lọ́wọ́ wà tó kidnap ẹ
àwọn Yorùbá àti Haúsá Ìgbò gbogbo ọ̀nà ti connect mọ́ Fúlàní tó ń lò kódà ẹlòmíì ò ń ṣe Fúlàní ọ̀pọ̀lọpọ̀ wa ti gbẹ̀ṣẹ̀ àwọn míì máa ń múra bíi Fúlàní wọ́n á ṣe bẹ́ẹ̀ pé wọ́n gbọ́wọ́ kankan tó bá mú wọn máa sọ broken ọ̀rọ̀ tèmi ò jù báyìí lọ o Nàìjíríà Yorùbá ẹ jẹ́ n sọ báyìí Yorùbá ẹ jẹ́ ká mọ ìyà ara wa wọ́n ní ìlọ bá ń forí bẹ́ẹ̀ tá a bá mọ ìyà ara wa ibi tá a ń lọ ànípẹ́ débẹ̀ ẹ ṣe gan èmi náà ni wàrẹ almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹkẹrẹ máde ọmọ Àtìbà tó bá di ijọ́ Friday mo ní show tó lágbára díẹ̀ ó ní ọmọbìnrin kan tèmi àti ẹ ti wà nínú kinní ó tún ta sí mi àmúrò náà ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ máa fara balẹ̀ ẹ rí gbogbo bí a ṣe máa break ọ̀rọ̀ yẹn ìjà kọ́ a máa break ẹ̀ down fún wọn a sọ fún wọn pé orí ti wá pé àwa kì í ṣe dìndìnrín a kì í ṣe ọ̀dẹ̀ a kì í ṣe àpà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lédè olójú òwúwí kí ló tiẹ̀ ń jẹ́ ó tún jáde lórí pé mo sọ̀rọ̀ farmland anyway láìpẹ́ yìí ẹ máa bá mi welcome ààrẹ almaroof investment ìwọ tó bá fẹ́ ra ilẹ̀ oko ẹ máa welcome ẹ àti ní ilẹ̀ tó wà ńlẹ̀ lọ́wọ́ mi mò ń toṣẹ́ lọ́wọ́ is more than 3,000 bó fẹ́lẹ̀ 200 bó fẹ́lẹ̀ 150 bó fẹ́lẹ̀ 500,000 bó fẹ́lẹ̀ 1,000 1 million ó wà ibi tẹ́ ẹ bá fẹ́ sí anílẹ̀ lẹ́sprẹ́sì anílẹ̀ lọ́yọ́ Àtìbà anílẹ̀ lÓgbómọ̀ṣọ́ anílẹ̀ nílákúẹ́ àwọn ilẹ̀ káàkiri iṣẹ́ yẹn wà ńlẹ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ wà lóyìnbó farmland olóyìn important ẹ má fi owó kọ́lé nìkan ẹ já ṣe nǹkan tó máa mú ìlọsíwájú ìlú bàbá wa wá nítorí pé àwọn ará bí wọn ò fẹ́ ká ṣe àmọ́ tá a bá ti panu pọ̀ tá a lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà àṣẹ̀ṣẹ̀ wá bá àjẹwé ilẹ̀ wa ń sẹ́yìn bẹ́ẹ̀ ni ajá ọlọ́run níjó bàjẹ́ ó ti wà lọ́wọ́ mi I'm just waiting for the document kó pé kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe show lórí ẹ̀ gbogbo wọn tó bá ní interest right now ọkàn wà lọ́wọ́ mi tó yẹ pé kò document ẹ̀ pé mò ń ṣe lábẹ́lẹ̀ ni ìwọ tó bá wá ní interest lórí ẹ̀ ẹ contact ààrẹ almaroof ẹ contact mi ìwọ tó bá nídìí nọ́mbà mi mi ìfẹ́ máa ju nọ́mbà mi anyhow mọ́ but tí n bá máa polówó lẹ́yìn a fi nọ́mbà ẹ̀ sílẹ̀ síbẹ̀ a jẹ́ pé strictly forward for business ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ God bless you kí ló ṣẹlẹ̀.